ìṣẹ́jú àáyá ni ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára kẹrìnlélógún. Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn ìṣẹ́jú àáyá láti lè ṣe jígí alára kẹrìnlélógún. Babalọlá Abímbọ́lá Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Karstarmer di olóòtú ìjọba tuntun ní UK. Ó kéde pé iṣẹ́ ìyípadà bẹ̀rẹ̀ lọ́gán. Wọ́n ti ibùdó ìtọ́jú omi ọyàn pa lẹ́yìn ẹ̀hónú àwọn ẹlẹ́sìn Islam. Ọkọ la ikùn òjòlá láti gbé òkú aya rẹ̀ tó di àwátì láìpẹ́ jáde. Ẹ fura o, lórí òjò àrọ̀rọ̀dá, ìpínlẹ̀ 21 yóò kojú ẹ̀kún omi. Àrùn kọ́lẹ́rà sì lè pọ̀ sí, ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀. Adára pariwo níwájú adájọ́ nílọrin, kò sí ààbò fún ẹ̀mí mi mọ́, mo fẹ́ kọ ọkọ mi. Olórí ọba ìlú Ayédùn Franka Rotimi jáde láyé. Sanwó-Olú gba àwọn òṣìṣẹ́ tó ṣẹ̀ṣẹ̀ fẹ̀yìntì nímọ̀ràn wípé ẹ má kówó yín fún wọn ní ṣọ́ọ̀ṣì o tàbí ní mọ́ṣáláṣí. Dírẹ́bà dèrò ọgbà ẹ̀wọ̀n, òṣìṣẹ́ LASTMA ló pa lẹ́kọ̀ọ́. A máa fìyà jẹ àwọn báǹkì tí wọ́n ń kọ náírà tó ti gbó lọ́wọ́ aráàlú, báǹkì àpapọ̀ ló sọ bẹ́ẹ̀. Ṣèyí náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Olúbàdàn tuntun àti igbákejì rẹ̀ nìbàdàn tó kì í dùn kó pọ̀ àárín jù báyìí lọ ní abala ìròyìn ìṣẹ́jú àáyá láti lè ṣe jígí alára kẹrìnlélógún. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Babalọlá Ọ̀dẹ́mọ̀ Abímbọ́lá. Ìròyìn.